Ẹ káàbọ̀ o, ẹ káàbọ̀ sórí ètò. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi, ẹ jọ̀wọ́ ẹ bá wa máa pín o. Ẹ bá wa máa pín. Ọ̀rọ̀ mi ò pọ̀ lálẹ́ yìí. Ọ̀rọ̀ mi ò pọ̀ lálẹ́ yìí rárá. Ìbéèrè ni a fẹ́ jọ bira wa pé kí ló fà á? Kí nìdí tó yẹ pé n tó bá ti jẹ mọ́ ti wa gangan, a máa ń kórìíra ẹ̀. A kórìíra àwọn baba ńlá wa. A kórìíra nǹkan tó jẹ́ tiwa. A kórìíra ara wa. A kórìíra ara wa gidi gan. Kí ló fà á? Kí ló dé tá hate ara wa tó báyìí? Fídíò talẹ́ yìí ó dá lé lórí, torí ọ̀rọ̀ mi ò ní pọ̀. Mo kí gbogbo yín bẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa. Mo ti sọ fún yín pé tí ò bá ní kàráǹgídá, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ tó yẹ kí n sọ̀rọ̀ lé lórí. Ṣùgbọ́n mi ò sọ̀rọ̀ lé lórí nítorí wípé mo ní bọ́tẹ́lẹ̀. Wọ́n ní aṣọ ìgbàlà ń dá fúngbà. Tó bá máa ti pẹ́, a ti kọjá lọ, atẹ́gùn àti fẹ́ sí. Àmọ́ ìbéèrè kan tó wà lẹ́nu mi tí mo fẹ́ béèrè, bàbá wa Olúwaṣeun Ọ̀jẹ́lẹ́yẹ, ẹ káàbọ̀. Ẹ̀yin ọmọ ilé eléégún nìyẹn. Bàbá mi Ọlánrewájú, mo kí yín o. Ẹ káàbọ̀. Mo dẹ̀ kí gbogbo yín tí ẹ ò kọ̀mẹ́ǹtì náà. Ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ bá wa máa pín. Ṣé gbogbo wa láti máa rí fọ́nrán yẹn tí wọ́n gbé síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? I think ìjẹta náà ni fọ́nrán yẹn bẹ̀rẹ̀ sí ní make news. Tí àwọn kan lọ sí patí, wọ́n wá bu oúnjẹ, bóyá pepper soup sínú àwo òbílẹ̀ fún wọn. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ́ǹtì. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ́ǹtì. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fọwọ́ gbá ẹlẹ́dàá mi mú pé ta ló ṣe wá báyìí? Wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ́ǹtì, oníkálukú bẹ̀rẹ̀ sí ní sọ ohun tó yé lọ́rọ̀. Irú patí wo rèé? Wọ́n fi kòkò gbóúnjẹ fún ẹbọ rèé o. Ẹbọ ló gbé fún wọn jẹ o. Ìjẹkújẹ ló gbé fún wọn jẹ o. Wọ́n ti lo ògo wọn o. Wọ́n ti lo ọjọ́ ọ̀la wọn o. Wọ́n ti lo gbá wọn o. Wọn ò lè ṣoríire mọ́ o. Wọ́n ti exchange destiny wọn. Kí ló dé? Ṣé bí kòkò làwọn baba ńlá wa fi ń jẹun láyé àtijọ́? Àbí àwo, nǹkan tá à ń pè láwo láyé àtijọ́ kọ́ nìyẹn? Ṣé rò pé àwo òyìnbó nìkan ló ń pè láwo ni? Àwo tòyìnbó, àwọn baba ńlá wa fi àwo òyìnbó wọ́n fi sí lẹ́gbẹ̀ẹ́. Àwo tiwa, àwo ìbílẹ̀ ni. Kí ni ìtumọ̀ ìbílẹ̀? Tradition. Pé eléyìí ó jẹ́ nǹkan titi wa, original. Kò dé sí ẹni tí ò ní nǹkan ìbílẹ̀ tiẹ̀. Kóyìnbó tó ṣe àwo tó ń fọ́, kó tó ṣe àwo tiwọn, àwọn náà ìkòkò ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan. Àbí òyìnbó ò mọ nǹkan tó ń jẹ́ clay pot. Ìkòkò ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwo sóbí wọ́n wá fi ṣe oúnjẹ fún wọn ní patí. Ẹ wá mú gbogbo ẹ̀ tí ẹ̀sìn bọ́. Destiny wọn ló ń exchange. Báwo ta ló ṣe wá báyìí nílẹ̀ káàárọ̀ òjìrì? Ta ló ṣe wá báyìí nílẹ̀ aláwọ̀ dúdú? Ẹ sì máa wò ó. Ẹ sì máa wò ó. Àwa kọ́ nìkan la rí báyìí o. But eléyìí taláwo dé yóò dà pé àwa nìkan ni. Àwa nìkan ni la rí báyìí. Torí tẹ́ ẹ bá lọ sí Ghana, oúnjẹ wọn, typical traditional food wọn, Ghana ṣáà ló ní groundnut soup. Tẹ́ ẹ bá tí ì bù sínú àwo ìbílẹ̀ wọn, kò tí ì pé. Tẹ́ ẹ bá tí ì sè nínú àwo ìbílẹ̀ wọn, kò ì pé. Ata ó ní kinní kan tí Ghana máa ń ṣe. Ata báyìí wọ́n á rin inú àwo yẹn ló ti máa rin, ló ti máa fàlùbọ́sà sí, ló ti máa fi gbogbo ẹ̀ sí. Ibẹ̀ náà ló ti máa jẹ nínú àwo ìbílẹ̀. Kì í ṣe àwo òyìnbó. Kì í ṣe àwo òyìnbó rárá. Nínú ìlú yìí, torí wípé lọ́dọ̀ tiwa, nígbà tá a lọ bí kíbi kiri, bàbá dẹ̀ lọ bí kíbi náà, tá a bá travel kúrò nínú ilẹ̀ wa náà, ìdí nǹkan tá a fẹ́ lẹ́nì la fẹ́ lẹ́nì. Ẹlòmíì ó ní lójoojúmọ́ lèèyàn lẹ́nì sí láyé yìí. Ó ń rí nǹkan tó yẹ kó lẹ́nì yẹn báyìí o. Ó máa blọ́ọ̀kì ọpọlọ ẹ̀ pa, kò ní lẹ́nì ẹ̀.
kò bá travel kó jẹ́ àjàlá travel bó ṣe ń lọ China kó máa lọ sí England kó máa lọ sí kinní kan kó máa lọ sí gbá kó máa lọ sí àwo kò ní ever lẹ́ni nǹkan tó máa fi wò pé ṣé pé àwọn ará bíi ń ṣe kinní nǹkan táwọn baba ńlá wa náà ń ṣe rèé kò ní ever lẹ́ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó sì máa ọpọlọ ẹ̀ máa dípa ní tó fẹ́ mọ̀ ló fẹ́ mọ̀ ohun abínibí kì í wù wọ́n ẹ ṣeun bàbá ìyá mi Adéọlá ọlá kì í tán tẹni ẹlẹ́ni ní yá wa lára tó bá yá a máa rọ́mọ ẹlòmíì a máa ní olójú kòkòrò ní wá olójú kòkòrò ní ayé àtijọ́ inú àmù láti máa ń bu omi àmù yẹn dẹ̀kẹ̀rẹ́ tó òru bá mú kọ́rùn máa mú burúkú àmù yẹn máa tutù ni kó máa bọ̀ láti inú òrùn báyìí tó bá ṣí àmù Olódùmarè ló mọ báwọn baba ńlá wa ṣe ṣe àmù yẹn láyé ìgbà náà mo sì bá lọ́wọ́ ìyá àgbà mi ìkòkò ayé àtijọ́ mo sì bá lọ́wọ́ ìyá àgbà mi kódà ó sì wà nípẹ̀rù lọ́dọ̀ àwọn bàbá mi lọ́dọ̀ bàbá ìyá mi dọ́là tí ò fọ́ torí wọn ò ní gbé kúrò níbi tó wà kéèyàn kan wá bu omi fún mi mu nínú irú àmù yẹn kí n wá sọ pé ó ti fẹ́ ẹlẹ́dàá mi ṣe pààrọ̀ kí ló dé tó jẹ́ wípé a hate nǹkan tó jẹ́ tàwọn baba ńlá wa kí ló yẹ pé tiwa gangan kò ká wa lára tiwa gangan ò ká wa lára nínú ìlú yìí nísìn ilé tí mò ń gbé nú ẹ̀ yìí mo wà surprise àjọ tí mo ti ń gbé nú ìlú yìí that's the first time tí màá kọ́kọ́ rí mo rí kolopọ́ọ̀tì nínú gáràjì wọn no kò disturb me mo rí kolopọ́ọ̀tì táwọn ìyá wa ń lò tó máa fi dáná kí ló ti ń porúkọ ẹ̀ inú èédú mo rí nínú gáràjì ta ló gbé ń bí kó tó kúrò ń bí kó tó di pé mo wá gbé ń bí ìtàló àwọn ló ń lò ó kí ló dé tó jẹ́ wípé tiwa ò dá tẹ́ ẹ̀ bá tí ì fi àwo òyìnbó jẹun ẹ ò tí ì jẹun tó bá yá pẹ̀lú generation yìí tó bá yá generation mi tẹ́ bá máa bí tó bá máa ìgbà tí China kúkú ti ṣe nǹkan tẹ́ fi ń ṣe iyán fún yín machine tẹ́ máa fi ṣe yán tó bá yá àwọn ọmọ tó ń bọ̀ lọ́jọ́ iwájú náà tá a bá tètè ya kẹ́pẹ́ ka ìrókò báyìí tó bá fi odó gúnyán fún wọn wọ́n á sọ pé wọ́n ti exchange destiny wọn tó bá fogó odó gúnyán in the next 5-10 generations to come tó bá fodó gúnyán fún wọn wọ́n á sọ wípé wọ́n ò lè ṣoríire mọ́ láyé wọn torí pé wọ́n mú odó táwọn baba ńlá wa fi ilẹ̀ fún wa wọ́n fi gúnyán fún wọn ẹ lọ patí wọ́n dẹ̀ mú àwo àwọn baba ńlá wa ẹ mọ̀ wípé àwọn àwo yẹn ẹ mọ̀ pé nǹkan kan ló fi ṣe ni ó ṣiṣẹ́ ju kúlà lọ tẹ bá bò sílẹ̀ báyìí kò ní tutù rárá kí ló dé tí mentality wa tó dúdú báyìí kí ló dé tó jẹ́ wípé àwọn tó gbé ẹ̀sìn wá fún wa gan wọn ò fi ṣe fún wa pé káyé wa bàjẹ́ báyà wa gangan la tún mú ayé wa la tún run sí just because of àfẹ́ṣì ẹrú ẹ̀sìn àjòjì ní tipátipá mo ń ka kọ́mẹ̀ntì báyìí mo kàn ń gbá orí mú ni mo kàn ń gbẹ́lẹ́dàá mi mú ni pé àwo téèyàn fi ń jẹun àwo ìbílẹ̀ ṣe wá di nǹkan tó fi ń exchange destiny of course ní ayé ìgbà tàwọn baba ńlá wa even up till now tí babaláwo bá máa rúbọ fún yàn àwo ìbílẹ̀ náà ló máa fi wúbọ fún yàn because nǹkan táwọn baba ńlá wa create nìyẹn nǹkan tó ń lò náà nìyẹn láyé ìgbà yẹn náà dẹ̀kẹ̀rẹ́ ohun tó fi ń rúbọ ohun tó fi ń jẹun nìyẹn àwo sóbí àwo kinní kan mi ò kàn mọ àwọn orúkọ àwọn àwo yẹn ó wá dorí akáyín tiwa àkàrà ti dégun mọ́ wa lọ́wọ́ láyé àtijọ́ àwọn baba ńlá wa àmù ní ìsìn kò sẹ́ni tó ń ṣe àmù mọ́ torí mo rí fídíò tí máa ń kọ báyìí tó sọ̀rọ̀ nípa pé àwọn ṣe kolopọ́ọ̀tì àti àwo ayé àtijọ́ tó o bá ń ṣe àwọn babaláwo tó sì wà láàrin wa kò sẹ́ni tó máa ṣe irú àwọn àwo yẹn mọ́ we will lost everything completely so ká máa dúpẹ́ pé a sì nírú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn nínú àbá tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn nínú bí yìí ní ìsinyìí mo ní opportunity láti lọ village wọn kan Vadayan ní north
not Italia. Àwọn eléyìí village eléyìí ò ń sọ̀rọ̀ pé kínní ẹ mọ̀ pé àwọn village kan tún ọlọ́run ó mà dá kéèyàn travel o. Àwọn tẹ́yìn ń wò pé àbàlẹ̀ yín nìyẹn pé wọn ò tiẹ̀ la ojú, àwọn eléyìí tún wá wọ́n tún dí lójú, wọ́n tún fọ́ lójú mọ́ láwọn òyìnbó. Gbogbo wọn iṣẹ́ oko ni tó bá ti di pé winter ti ń bọ̀ báyìí ó ti wọnú oko lọ ó ti wọnú oko ẹ̀ lọ ó ti lọ gégi tó máa ju jígà gidi tó máa gé igi lẹ̀ tásìkò òtútù bá ti dé báyìí kíní tó fi ń wọ̀n nínú ilé táyé àtijọ́ yẹn ó ti wà nínú ilé wọn máa jugi sínú ẹ̀ ni inú ilé yẹn máa wọ̀n 24/7 ni. Tó bá jẹ́ ọmọ Yorùbá ni wọ́n fẹ́ fi destiny yín wọ́n fẹ́ fi ṣe àpàṣípààrọ̀ nítorí pé ẹ̀ ń lo nǹkan táwọn baba ńlá yín wúlò láyé àtijọ́. Ibi bẹ̀ yẹn ní Vàdáyàn ó kàn yẹ pé ó jìnnà síbí ni mi bá lọ ṣe fídíò ẹ̀ fún yín. Gbogbo àwo tó ń lò láyé àtijọ́ kóló pọ́ọ̀tì ṣíbí wooden spoon everything pátá lantern kúùfin ló wà nínú yàrá kan. Wọ́n wá ṣe kọ́ńkéré sí o gíláàsì tó yẹ pé tó bá dúró sẹ́nu ọ̀nà báyìí wàá máa rí gbogbo ohun tó wà nínú yàrá yẹn pátá tó ń lò láyé àtijọ́ táwa náà dẹ̀ ń lò bẹ́ẹ̀ kó lódùmarè ṣàánú fún wa. Ó wá dorí tiwa tàwọn baba ńlá wa ò dá nítorí pé a mọ̀ wípé wọ́n bá a ṣe ń ṣe nílé wa wọ́n ń ṣe ń bò mí gbogbo bí ló ti ń kédìyà alẹ́ gbogbo bí ló ti ń dáná alẹ́ ọbẹ̀ ló kàn dùn jura wọn lọ. Ní China kolopọ́ọ̀tì láyé àtijọ́ kolopọ́ọ̀tì náà ń lò. Kolopọ́ọ̀tì yẹn báyìí tó bá ti fẹ́ gbé oúnjẹ léná báyìí tí wọn orí inú kolopọ́ọ̀tì ni ó máa wà ńbẹ̀ 24/7. Kolo stóòfù ni ó máa wà ńbẹ̀ ní 24/7 tó máa gbóná lálálálálá tó máa fi kí ló ti ń porúkọ ẹ̀ ṣàkó 4, 5, 6 sí. Gbogbo oògùn wọn tí àwa ṣe ń lo àgbo ká máa sọ wípé àgbo ò dá o kò ní quantity kò ní kíní kan gbogbo nǹkan babalá tí yín ò dá òtò òyìnbó ló dáa jù torí pé wọ́n ti fún yín 2 capsule wọ́n ti fún yín 3 capsule. China wọ́n máa egbòogi wọn ewé wọ́n ti ṣe wọ́n ti rún gbogbo ẹ̀ papọ̀ ṣíbí 2 ṣíbí 3 báwọn baba ńlá wa ṣe ń ṣe láyé àtijọ́ ni. Ó dorí tiwa ó ti wà devilish ó ti wà demonic ó ti jẹ́ nǹkan tó yẹ kán dànù. Àwọn ìyá wa àwọn baba ńlá wa àwa Yorùbá gan ló yẹ ká máa sọ wípé the kinní kan of our heroes past shall not be in vain. Àwọn tó jàálẹ̀ fún wa gbogbo ẹ̀ ti wà in vain. Àwọn akótilé àwa la kótilé ta ọmọ àwa lọmọ atoko wa balẹ̀ jẹ́ àwa la dèkó dèrè àwa la dénú ẹ̀sìn àjòjì ta sọ pàkọ́ sí tiwa. Àwa yìí ní tá a gba wèrè mẹ́sìn tí ìyá ẹ̀ dẹ̀ ń jẹ wá jọ̀la lọ dọ́là ni ìyá ẹ̀ ń jẹ wá. Láyé àtijọ́ ìhòhò làwọn baba ńlá yín rìn òyìnbó ló wá kọ́ wọn ní sányán òyìnbó ló kọ́ wọn lálàárì òyìnbó ló kọ́ wọn láṣọ òkè òyìnbó ló kọ́ wọn ní Kampala. Láyé àtijọ́ ṣé súùtù lòyìnbó ń wọ̀ súùtù mà kọ́ kẹ lọ́mọ yẹn o súùtù kọ́ lòyìnbó ń wọ̀ kẹ gbọ́ tuntun lénìí bí ọ̀rọ̀ ọlọ́wọ́ bọ́tìmí máa ní kẹ́ ẹ tún gbọ́n tuntun. Ẹ lọ Google ẹ̀ kẹ́ lọ wo ancient English wears. Àwọn baba ńlá wa náà wọ́n pa when it comes to dressing. Àwọn tún máa mú bí irin pé ojú irin kan lọ wọ́n á tún fi wé skẹ́ẹ̀tì wọ́n á fi ṣe skẹ́ẹ̀tì báyìí ìyẹn á wá jẹ́ káṣọ wọn wú á wá dàbí gathered skirt á wá wú ìyẹn lọ́mọ máa gbé kiri títí lẹ̀ máa fi mọ́ àti jókòó bó ṣe ń ṣe gan kò yé mi. Àwọn baba ńlá wa wọ́n ti mú aṣọ òkè tó nice tó sumptuous wọ́n ti rán ẹ máa wò wọ́n lókè báyìí ẹ ti mọ̀ pé yes bàbá aṣọ rèé tí gbogbo yẹn náà kò dá mọ́. Ẹ ṣe English wedding ẹ̀yin ò mọ̀ wípé English wedding tẹ́ ẹ̀ ṣe yẹn traditional wedding tí wọ́n ní ẹ wá pé tí yín ní traditional wedding white wedding traditional wedding because you are a slave because you have always seen yourself to be so.
eléyìí kò ní tà létí ẹlòmíì. Ara ń tà ń sọ nìyẹn. Tó yẹ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ lè fi mọ bẹ́ ṣe máa hùwà, kẹ́ ẹ lè fi mọ bẹ́ ṣe máa ṣe, kẹ́ ẹ lè fi gbéra yín lárugẹ. Irọ́ ni. Ẹ máa sá kiri ni. Ẹ máa sá kiri ni. Òun ní kò ju bọ́ ṣe ń wọlé wọn máa já bọ́ta ní bí ẹlẹ́mìí kúrékúrékúré. Torí wípé n táwọn fẹ́ gbọ́ láyé tí wọ́n kọ́ nìyẹn. Irọ́ yìí ni. Irọ́ ni ló fẹ́ gbọ́. Pé kẹ́ ẹ bẹ́ ṣe ń ṣẹlẹ́yà yẹn o, kí gbogbo wa máa ṣẹlẹ́yà lọ bẹ́ẹ̀. Ṣó dà bẹ́ẹ̀. Nǹkan tí ẹ̀yin ń lò láyé ìsìn táyé fi ń rọrùn tẹ́ ṣe ń ṣe tó wà òkè. Àwọn ọmọ yìí lọ́la wọn á sọ fún yín wípé ẹ̀ mọ̀ ṣe mọ́. Àbí nítorí à ń sọ fún àwọn baba ńlá wa nìyẹn pé àwọn náà ò mọ̀ ṣe mọ́. A ní wọn ò mọ̀ ṣe mọ́. A ní wọn ò mọ̀ ṣe mọ́. A ní nǹkan tó ń ṣe ò dáa. Kò bá gbà mu. Kò bẹ́gbẹ́ mu. Ẹ ti gbàgbé pé táwọn baba ńlá yín jìyà tán jìṣẹ́ tán kúlé lórí nìyẹn. Ntọ́ kúlé lórí nìyẹn. Ẹ̀yin wá débẹ̀ torí pé ẹ gbẹ̀sìn àjòjì. Ẹ wá mú gbogbo ẹwà máyà. Ẹ wá sọ̀rọ̀ yín dàdé kó dèrè. Gbogbo wa sọ̀rọ̀ wa di bí ẹni wípé kíní. Ẹ mọ̀ wípé nínú ara yín ojoojúmọ́ nítorí ẹni tẹ́ bá ti róyìnbó. Tẹ́ bá dúró sẹ́gbẹ̀ẹ́ òyìnbó, you always feel inferior. You will feel inferior because you are always wanting to be like them and you can never be like them. You will always feel inferior. Ìwọ múra kó wọṣọ òkè. Àǹkárá lásán tọ́wọ́ ẹ bá ràn kó mú kó rán nírú àti bùbá. Kó gbogbo kó wà sórí kó wà sọ́rùn pẹ̀lú bíìdì. Àwọn kílọ́tì ilẹ̀kẹ̀ àwọn baba ńlá wa yẹn. Kó fi sọ́wọ́ kó fi ẹ̀gbà sẹ́sẹ̀. Àbó ti gbàgbé ni. Òyìnbó ló ṣe leg chain. Àwọn baba ńlá wa ti ń lo leg chain pẹ̀lú ilẹ̀kẹ̀. Wọ́n máa fi ilẹ̀kẹ̀ sẹ́sẹ̀. Wọ́n á fi ilẹ̀kẹ̀ kílọ́tì porúkọ ẹ̀ tó máa ń wọ̀ sọ́wọ́ yẹn. Wọ́n á fi sẹ́sẹ̀. Wàá ti máa rí bá ilẹ̀kẹ̀ ló fáìn lẹ́sẹ̀ ọmọbìnrin. Àgàgà tó wá jọ́yàn tó pupa. Ó jẹ́yàn tó dúdú náà. Wàá rí pé báwo lọmọbìnrin ṣe fáìn báyìí. Ló sílẹ̀kẹ̀ sí gbogbo orí. Bóyá kọjú sọ́kọ ni o, kẹ̀yìn sálẹ̀, ẹ̀yìn ìṣùkú ni o, lódì. Lásìn ilẹ̀kẹ̀ sí gbogbo ẹ̀. Ìwọ múra bẹ́ẹ̀ kó bá lọ ń lu òyìnbó. Òyìnbó yẹn àwọn òyìnbó wọn máa wù ẹ́ débi tó tún because they will know that this is you. Ìdí tó fi ń wù ẹ́ nìyẹn. This is you. Ìṣẹ̀dálẹ̀ rẹ̀. They will feel, báwo lọmọ ṣe dùn báyìí. This is beautiful. This is tradition. This is unique. This is culture. This is this. Wọ́n á máa wù ẹ́ débi tó ń lọ ni. Àfi bí ìgbà náà pò wọ̀ nìkan ló wá sọ́jà ni. Ṣùgbọ́n tó bá ti wọ ṣúkúṣẹkẹ̀ tán wọ̀ ṣòkòtò bùbá ìní lásìkò òtútù o. Tó ti wọ ṣòkòtò tó ti wọ t-shirt kò ní jọ wọ́n lójú because aṣọ wọn ni. Aṣọ wọn ni. Àti kí tí wá ní kí ló kọ́ sí àwọn làwọn ní. Ṣùgbọ́n tó bá wọ tìbílẹ̀ wọ́n á máa wù ẹ́, wọ́n máa appreciate ẹ, wọ́n á máa wò pé wọ́n á máa wù ẹ́ débi tó ń lọ ni. Àmọ́ ìwọ ń tiẹ̀ ìwà kó sírú àti bùbá. Báwo ní ṣe wá kó sírú àti bùbá. Ìwà dàbí ẹni tó ti bí 10. Ó máa bá ṣe ń gbára mú ni tó bá gbára mú pẹ̀lú ìró àti bùbá tó wọ̀. Àbí kò ní bọ́ ṣe ń ṣe láyé àtijọ́ tí àwọn sisi máa wọ̀rọ̀ àti bùbá tán máa ní àṣìṣí ló ń lọ yìí omidan rèé o. Abilékọ rèé o. Ìyá èèyàn rèé o. Ìyàwó èèyàn rèé o. Ó ṣàní bọ́ ṣe ń wọ̀ láyé àtijọ́. Ó wá dayé ọ̀wà tí wọ́ Ọlọ́run ọba. Mo máa ń wò nílé ayé mi pé wọ́ Ọlọ́run. Abájọ àwọn tí wọ́n ti jagun àwọn jagun ilẹ̀ wa tí wọ́n ti kú tán ti fẹ̀mí di àwọn látòòṣà. Àbáà láwọn ọmọ látòòṣà mọ́. Àbáà ní àwọn ọmọ Ògèdèngbé mọ́. They are nothing to write home about. I'm sorry for saying it, but it's the truth. And I'm not even sorry. They are nothing to write home about. Mo ro oríkì ìdílé wa ní ìjọ kan. Mo dẹ̀ ń fọwọ́ gbárùn sẹ́yìn báyìí pé èmi náà ni yìí mi pọ̀ tó báyìí. Èmi náà ni yìí wá pọ̀ tó báyìí láyé àtijọ́. Oríkì yìí pọ̀. Àwa ní kinní kan. Àwa lọmọ bá rékéréké bí ẹni gbẹn. Àwa lọmọ kinní kan. Àwa lọmọ báwo lọ ṣe kì amọ́roro bí ìlẹ̀kẹ̀. Àwa lọmọ jagun àṣò. Àwa ní jagun ọ̀gbágbá tó yèrú. Àwa lọmọ ọba tó ṣe fún wọn kó lọ tó tún padà wálé wá gbẹ̀ṣà míì.
àwa la gbògèrè títí tá ò padà lẹ́yìn wọn èmi. So àti ẹ̀ for them to bring those oríkì yẹn papọ̀, it has to do with the effort of my forefathers, how they fought. How they fought. Wọ́n pè èèyàn lọ́mọ àfìdípọ̀ tẹ̀mọ́lẹ̀. Kí ni ìtumọ̀ pé ọmọ àfìdípọ̀ tẹ̀mọ́lẹ̀? Story kan wà ń behind. Ìwọ lọmọ alágẹmọ 16, story kan wà ń behind ẹ̀. Ogun ojoojúmọ́ ní múlé bàbá yín sú mi lọ, story kan wà ń behind ẹ̀. Kí ni nǹkan táwọn bàbá ńlá ẹ ṣe tán fi mú gbogbo àwọn oríkì yẹn tán fi mú jọ? Ìyá mi Tẹni ọmọ Logosne, mo kí yín káàbọ̀. Tán fi mú àwọn oríkì yẹn tí wọ́n fi mú jọ ordinary àwo sóbí, ordinary àwo ìbílẹ̀ tí wọ́n fi táwọn bàbá wa ṣe with their own painstaking effort. Àwo ìbílẹ̀ tán fi ń jẹun láyé àtijọ́. Ó di wàhálà lórí Facebook, oníkálukú bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ́ǹtì, wọ́n ti mógo wọn lọ. Òyìnbó náà láwo ìbílẹ̀ náà. Ọjọ́ kan máa wà láṣẹ Èdùmàrè, mo mọ̀ pé ọjọ́ kan máa wà táwọn ọkọ mi bá ti fẹ́ lọ play. Torí tán bá fẹ́ lọ play a máa ń ráyè àti lọ sí gbogbo bíbẹ̀ yẹn. Wọ́n máa ṣí open market bíi market bend down select. Ẹ máa rí ibi tí wọ́n ti ń ta àwọn traditional medicine wọn, traditional everything wọn. Àwo ìbílẹ̀ wà ńbẹ̀, everything wà ńbẹ̀. Clay pot wà ńbẹ̀, kolo pot wà ńbẹ̀. Àwọn tiwa ni ò dá mọ́. Tiwa ni wọ́n ti babaláwo ní o. Tó bá sọ pé babaláwo wọ́n ti write off nìyẹn. Olóríṣà ní o, wọ́n ti write off. Ẹlẹ́bọ ní o, ìyẹn ló worst jù. Ìyẹn ló worst jù ṣe nìyẹn. Tó bá ti pè ẹlẹ́bọ báyìí bí kò lọ para ẹ̀ ni. Bí kò lọ kú ni. Bí pé o wà wúlò, o ti ẹ̀ wúlò mọ́, o ti useless. Gbogbo yín sì lẹ̀ ń bẹ́bọ lábẹ́lẹ̀. Gbogbo yín lẹ̀ ń ṣètùtù lábẹ́lẹ̀. Bó bá kàráǹgídá táyé wa fẹ́ há síbì kan nísìn. Ẹbọ tó bá ní pé ká ẹgbẹ́bọ báyìí, in fact ẹ máa gbé, ẹ̀yin lẹ máa kọ́kọ́ gbé ní hòhò. Torí ẹ mọ̀ pé ó ti dojú ẹ̀. Torí ẹ mọ̀ pé ó ti dojú ẹ̀. Ẹ wá gbé secretly, ẹ wá bọ́ síta kúrò ńbẹ̀, ẹ wá shop and clean out as if nothing happened. Ta ló jọ ń tanra wọn? Ẹ̀yin lẹ ń tanra yín. Ọlọ́run ò fi wá pamọ́, àwa la fira wá pamọ́. Olódùmarè tó dá wa kò fi wá pamọ́ rárá. Àwa la fira wá pamọ́. Àwa la mú identity wa ta jẹ́ kó kú sínú wa. Tá à ń ṣe lábẹ́lẹ̀. Àwọn òyìnbó gbé tí wọ́n síta. Àwọn òyìnbó máa pè èèyàn lájẹ́ lójú ẹ̀, á sọ fún ẹ pé òun yes àjẹ́ lòun. Àjẹ́dẹ̀ ni confirm. Ìyá ẹ lásán, kókàn wù ẹ lásán, kókàn ní Alzheimer, kó ní kinní lásán gan. Ó ti pè lájẹ́. Ó ti pè lájẹ́, ìyá tí ò mọ̀ nǹkankan. Ìyá tí ó tó yẹ pé ó ti darúgbó, ọpọlọ ẹ̀ ò dẹ̀ wọ́ọ̀kì bíi ti tẹ́lẹ̀ mọ́ ni. Ọpọlọ ẹ̀ ò dẹ̀ wọ́ọ̀kì. Àwọn ìyá oníyá tí ò mọ̀ nǹkankan. Mo wá sọ kinní kan. Wọ́n máa ń sọ̀rọ̀ oògùn owó. Inú bí mi lálẹ́ yìí. Lálẹ́ àná, sorry, èmi àti grandpa àti ẹ̀jẹ̀ mi wá ń sọ̀rọ̀. Mo wá rántí ẹnìkan tó súnmọ́ mi ní sọ orí Facebook la wà yìí. Tí n bá dẹ̀ parọ́ kó gbogbo àwọn ẹgbàrúmọlẹ̀ kán fi ya ẹ̀jẹ̀ mi, ṣùgbọ́n tí mi ò bá parọ́ kí àwọn ẹgbàrúmọlẹ̀ kán máa bùkún mi, kán máa dé mi ládé. Àwọn tó nílẹ̀ káàárọ̀ òjíire kó lódùmarè fúnra rẹ̀ kó dé mi ládé. Kí n má ṣe lásán láṣẹ Èdùmàrè. Mo rántí wọ́n sọ̀rọ̀ nípa oògùn owó lẹ́nujọ́ mẹ́ta, oògùn owó. Mi ò rí. Ṣé ni mi ò rí babaláwo gidi o. Mi ò sọ àwọn adáhùn ṣe àwọn kinní o. Babaláwo gidi. Ṣé ni mi ò rí irú ẹ̀ rí lọ́wọ́ wọn. Ní àná tí mo padà sílé tí mò ń ṣẹ̀ṣẹ̀ ṣe yìí. Ó ṣẹlẹ̀ wípé lọ́dún náà lọ́hùn, I was in problem. Deep shit. Ìyà yìí pọ̀. Àkọ́bí mi dẹ̀ wà lọ́wọ́ mi. Ọmọ òkókó nígbà náà. Mo wá lọ lé ẹnìkan, mi ní dárúkọ ẹnìyẹn ní orí social media. Mi dẹ̀ ní sọ bẹ́ẹ̀ nìyẹn ṣe rí jẹ́ sí mi. Ọkùnrin yẹn wá sọ fún mi. Ó sọ fún mi categorically torí ó rí irú problem tí mo wà. Ó rí irú ìdààmú tí mo wà nígbà náà. Ó rí irú wàhálà tí mo wà nígbà náà tí mi ò dẹ̀ ní wà nínú ẹ̀rú ẹ̀ mọ́ láyé mi láṣẹ Èdùmàrè tọmọtọmọ. Àtẹ̀yìn náà tẹ́ ń gbọ́ mi. Ó ní láti open up sí mi pé
ọ̀rẹ́ ẹ̀ yìí pẹ̀lú bó ṣe sọ sórí ara ẹ̀ yìí, ìgbà tóun náà òun ta gbogbo nǹkan ní òun lẹ́yìn kọ̀ọ̀kan lòun ta nǹkan ní òun. Kílẹ̀ ló fà á ni wípé ó jẹ́ nìkan tó yẹ pé ó ní TV. Àwọn èèyàn ní àdúgbò ọ̀dọ̀ ẹ̀ ló ti máa ń wá wo TV, má bínú fẹ́ ṣe nǹkan kan lórí ẹ̀. Ọ̀dọ̀ bọ̀bọ́ yẹn ló ti máa wá wo tẹlifíṣàn. Tó bá ti wá a wá gbé àwọn fíìmù tán ti lọ rẹ́ǹtì yẹn á gbé sí, á wò kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Bọ̀dá wá dẹni tí ò ní TV mọ́. Kí ló ń ṣẹlẹ̀? Bọ̀dá alágbájá, TV yín ń kọ́? Ó ní pírọ́blẹ́mù ni. Ó ní pírọ́blẹ́mù. Jẹnẹrétọ̀ yín ń kọ́? Ó ní pírọ́blẹ́mù ni. Ó ní pírọ́blẹ́mù. CD yín ń kọ́? Ó ní pírọ́blẹ́mù ni. Ok. Ó ní ọmọ láńlẹ́dì àwọn wá ní eléyìí ó ti ń kọjá be careful. Eléyìí ti ń kọjá be careful. Bọ̀dá alágbájá, ọmọ láńlẹ́dì tá à ń sọ yìí obìnrin ni o. Bọ̀dá alágbájá, TV yín ní pírọ́blẹ́mù. DVD ní pírọ́blẹ́mù. Gbogbo nǹkan ní pírọ́blẹ́mù. Nǹkan ń ṣẹlẹ̀. Ẹ sọ̀rọ̀, kí ló ń ṣẹlẹ̀ gangan? Ó ní bóun ṣe bú sẹ́kún nìyẹn. Gbàhùn ayé òun bàjẹ́ lọ rèé. Gbàhùn ayé òun máa ń bàjẹ́ lọ rèé. Ló bá sọ fún ọ̀rọ̀ tí mò ń sọ yìí o, gbogbo àwọn ìgbárùmọ̀lẹ̀ ní witness mi, Ògún ní witness mi bí mo bá parọ́. So ó ní ọmọ láńlẹ́dì àwọn bá ní ló wá ní bọ̀dá alágbájá, kí ló tẹ́ ṣe wá bú sẹ́kún? Ó ní ayé òun ò ní parọ́ fún, ayé òun ti bàjẹ́ o. Ìyẹn wá ní kí ló ṣẹlẹ̀? Bá ní wò àti rówó jẹun gan òun, tóun ò bá ta nǹkan nínú ilé òun báyìí òun ò ní rówó jẹun. Ló bá ní ó yá, òun mọ àáfàá kan. Ìbàdàn lọ́rọ̀ tí mò ń sọ yìí o ló ti ṣẹlẹ̀ o. Nínú Ìbàdàn yẹn ló ti mú lọ sọ́dọ̀ àáfàá yẹn. Nígbà tó máa dé ọ̀dọ̀ àáfàá yẹn bá sọ fún pé bó ṣe wà yìí o, oríire ẹ nígbà òun máa ṣèwúre, òun máa ṣàdúrà sí pé tóun bá jókòó àdúrà pé lẹ́yìn ìjọ́ 3 kó padà wá. Ó wá lọ lẹ́yìn ìjọ́ 3. Nígbà tó wá padà dé lẹ́yìn ọjọ́ 3, àáfàá yẹn wá sọ fún wípé ṣorí bó ṣe wà yìí o, oríire ẹ ó dìgbà tó o bá tó ń di pé o ti ń wọ 50, o ti ń wà ní ìrọ̀lẹ́ ayé ẹ kó o tó ṣoríire. Ṣé bóun ṣe máa bá lọ rè? Ọmọdé sì lòun, òun sì yọ̀ǹgì. Òun tó yẹ pé middle 30s àbí nǹkan lòun wà. Ọdún wo lòun máa dúró dì? Ọdún mélòó? Ìyẹn bá ní, àáfàá bá ní ọ̀rọ̀ tí mo ń sọ yìí o, ẹ má dé o. Àáfàá bá ní tó o bá ti mọ̀ pé o ò lè dúró, ó ní ibi tóun tún máa gbé sí. Ibi tóun máa gbé sí ni wípé oríire tó fẹ́ ṣe ní 50 years of age yẹn òun á fà á wá. Ẹ gbádùn mi. Oríire tó fẹ́ ṣe ní 50 years of age yẹn òun á fà gbogbo oríire yẹn wá, wàá ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Nǹkan tóun fẹ́ nìyẹn. Àáfàá bá ní, wọ́n bá ní kí ló máa ṣe o? Àáfàá wá ní òun á ṣe àṣejẹ fún. Àáfàá bá ṣe àṣejẹ. Àṣejẹ táwọn yìí kì í ṣe ẹ̀ẹ̀mejì ló máa jẹ́ o, ẹ̀ẹ̀kan ni o. Àáfàá wá sọ fún pé kó tó ṣe àṣejẹ fún, àáfàá wá ní pé àṣejẹ yìí ó lọ wá owó wá. Mi ò fẹ́ parọ́, orí agbágbé la wà yìí, mi ò rántí oye owó tí àáfàá ní kó lọ mú wá mọ́, but mo rántí wípé owó yẹn is nothing to write home about. But àáfàá yẹn wá ní èèwọ̀ tó wà ńbẹ̀ ni wípé owó yìí o kì í ṣe pé èèyàn kan ló máa ṣe tó máa tọrọ ẹ̀ kiri ni, kì í ṣe pé èèyàn kan máa dédé kówó gidi kan lé ẹ lọ́wọ́ wá máa kó bọ̀m̀bí ní ṣìkì. Ó máa febi panú tó máa fi rí owó yẹn pé ni. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àáfàá yẹn wá sọ fún pé destiny ẹ̀ kó ta nǹkan bí irinṣẹ́ ògùn, bí irin, bí iron, bí ìṣó, bí nǹkan.
àáfàá yẹn wá ṣe bọ̀bọ́ yìí ikú mú ìran ọ̀tún ó bọ́ sí tòsí ọmọ láńlẹ́dì yìí ò rè ràn lọ́wọ́ nítorí wípé àáfàá ti sọ fún wípé ó ò gbúdọ̀ ràn lọ́wọ́ owó tó kó máa ya kiri kó máa sọ́fà kiri tó máa fi rówó yẹn pé níwọ̀n oṣù mẹ́ta kò tí ì rówó yìí pé ṣá kí n má wulẹ̀ di wo ná bí ọ̀rọ̀ ìyá àgbà mi ó rówó yìí pé ó kówó lọ sọ́dọ̀ àáfàá nígbà tó máa kówó dé ọ̀dọ̀ àáfàá bá ṣàṣejẹ fún àáfàá lélẹ́yìí ó ṣàṣejẹ ó jẹ́ tán kò pọ́sẹ̀ méjì ẹ̀gbọ́n ọmọkùnrin yìí tó tan ọmọ nínú fámìlì bóyá nínú fámìlì bíyà bóyá nínú fámìlì bàbá mi ò mọ̀ ó ṣàtàn ọmọ ṣá tó wà lẹ́yìn ìlú òyìnbó mi ò fẹ́ dárúkọ bẹ̀ ó wá pé alágbájá báwo ni bí ìyẹn ṣe gẹ́ẹ̀tì nọ́mbà ẹ̀ kò mọ̀ lágbájá báwo wá ní kinní kan bọ̀dá lágbájá ekújọ́ mẹ́ta wọ́n ṣàkíra wọn nígbà tí bọ̀dá máa pè padà àwọn gbárùmọ̀lẹ̀ ní witness mi nǹkan tí mò ń sọ yìí nígbà bọ̀dá máa pè padà bọ̀dá wá ní lágbájá òun tiẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì kan mọ́tò ni òun fẹ́ máa ta mọ́tò òun fẹ́ kó máa bá òun ta mọ́tò wọ́n bá ní ó dáná òun lè ta mọ́tò no ló bá ní bọ̀dá lágbájá òun ta mọ́tò bó lòun máa gbé sí bọ̀dá yẹn ló tún sọ fún òun pé ṣebí wàá kàn páàkì ẹ̀ sí street wàá gbé signboard lé lórí pé o fẹ́ ta mọ́tò kan pé nọ́mbà yìí o wọ́n sì pé nọ́mbà ẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ òun ò máa clear mọ́tò rí ní wọ́ọ̀fù kò clear mọ́tò rí ní wọ́ọ̀fù bọ̀dá ní má wọ̀rí òun á mọ́nítò ẹ̀ tó máa fi rí mọ́tò yẹn clear tó máa fi ṣe bọ̀dá mọ́nítò ẹ̀ aláyé gba mọ́tò wálé ó gbé mọ́tò dé Ìbàdàn ó páàkì mọ́tò sí street bó bọ̀dá ṣe sọ ó padà lọ bá àfáàfáà ní má wọ̀rí má wọ̀ ní tiẹ̀ àyàfi tó bá ń ṣe pé kinní kan lòun ni mọ́tò lọ ọ̀sẹ̀ kan wọ́n pe bọ̀dá wọ́n ra mọ́tò ó mú géènì tiẹ̀ ó fi ìyókù ránṣẹ́ sí bọ̀dá kẹ́rẹ́kẹ́rẹ́ bọ̀dá tún sẹ́ǹdì méjì ó tún rú yẹn tà kẹ́rẹ́kẹ́rẹ́ bó ṣe ní mọ́tò stand nìyẹn ẹ má wàá gbàgbé láti ilẹ̀ ṣe mọ̀ pé ògo 50 years of age plus ni wọ́n fà wá ní ìsìn kólódùmarè wá ṣe fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn wá pé 50 years láyé ìgbà yẹn ló ṣe máa wá bẹ̀rẹ̀ ìyà torí ohun tó yẹ kó o jẹ o ti jẹ ní wàrà ń ṣe ṣá o ti jó oúnjẹ ọmọ nínú oyún ṣebí babaláwo kọ́ ló ṣe yẹn fún àfáàṣà ló ṣe yẹn fún babaláwo nìkan ló dáràn lọ́wọ́ yín lọ́wọ́ gbogbo wa babaláwo ló ń mórí wá babaláwo ló mẹ́sẹ̀ wá àìmọye mélòó lẹ́fẹ́ àìmọye life experience torí orí pentagon nírú àwa yìí orí street ni mo dàgbà sí àìmọye tí mo ti rí mélòó lẹ́fí mo fẹ́ kà lórí social media yìí nínú ẹ̀yìn adépèlé mélòó ni mo ṣe kéré mọ́tò yìí tí mo ti rí láàrin ọ̀rẹ́ láàrin peer groups láàrin ojúlùmọ̀ ṣe rí nǹkan èèyàn kan lèmi fẹ́ ní gbogbo wa bá sọ lénìí ni wípé ìwọ kó tó kọ̀ndẹ̀mù àwọn baba ńlá wa baba ńlá ẹ torí baba ńlá tiẹ̀ náà ni kó tó kọ̀ndẹ̀mù wọn o ti mọ history bíbélì o ti mọ history Israel o ti mọ history kùránì ìyẹn ní mọ́kà yín àti mọ̀dínà o ti mọ history àwọn méjèèjì ṣé o mọ history ara ẹ̀ padà lọ wo history ẹ̀ padà lọ mọ àwọn ta ni baba ńlá ẹ̀ padà lọ wo 3 generations to come tiẹ̀ padà lọ mọrú èèyàn tí àwọn baba ńlá ẹ̀ jẹ́ fi èṣù lẹ̀ fi ògún lẹ̀ fi ọ̀ṣun lẹ̀ fi yemọja lẹ̀ òrìṣà làwọn yẹn padà lọmọ ta ni àrẹkùnrùnmí ta ni Báṣọ̀run Ògúnmọ́lá bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn padà lọ mọ ta ni Lísàbí agbòǹgbò àkàlà irú agbára wo ló ṣe irú iṣẹ́ wo ló ṣe ta ni Mọ́remí Àjàṣorò ta ni ọ̀rọ̀ pọ̀ntọ́ níyùn go and ask ourselves let us ask ourselves who are these people
ẹ fi Ògún lẹ̀ tó bá ti dárúkọ Ògún gbogbo yín máa sá lọ ní wọ́n ń lọ rúbọ ni o, àwọn àṣetánì ni o, àwọn èṣù ni o, àwọn igbá ni o, àwo ni o, ẹ fà àwọn yẹn lẹ̀, àwọn yẹn ọ̀nà wọn jìn. Ó ti jìjù ẹjẹ́ amúlétílé, ẹjẹ́ amúlétílé. Ẹ lọ béèrè ìlú bolú ti wá, alágbára kan wà ń bẹ̀ tó jà fún ìlú yẹn tí ìlú yẹn fi ń jẹ́ ìlú yẹn dèní. Ta lẹni náà? Irú agbára wo ló sà? Báwo ló ṣe ṣe? Ṣó lo ògo ọjọ́ ọ̀la ti wọ ni? Ó ṣe jẹ́ àwa nìkan ni forefathers wa kọ̀ sí wa kó tó di pé wọ́n kú láyé wọn. Our forefathers, they were delvish, they were demonic, they were this, they were everything bad. Forefathers wa ni àti fún wọn lórúkọ burúkú. Do you believe wípé àwọn family kan wà nínú ìtàló yìí tó yẹ wípé nínú family tiwọn doctor ti sọ wípé ẹ bá máa bí 2 million àárọ̀ ní gbogbo ọmọ tẹ́ máa bí. Àwọn forefathers wọn ló kọ̀ sí wọn lẹ́ẹ̀kan tó kú o. Torí tó bá jẹ́ ọmọ káàárọ̀ òjìrè ni a ní generational curse ni wàá lọ kú sórí òkè pé ọmọ tó bá máa bí ní ìsinyìí kò ní jẹ́ àárọ̀ ọmọ. No, ó máa tì. Ó yá, push it. You have the power. Push it very well. Good girl. Good girl. Push it. Push it. Kò sí rárá ni. Arúgbó. Tó bá fi ilẹ̀ ó máa ṣí. Àwọn baba ńlá wa nìkan ni ò dá. Àwọn ni ò dá o. Ní ìtàló yìí náà mo ti rí family kan ọwọ́ wọn láti gbalé. Doctor ti sọ fún wọn pé kò sí bẹ́ẹ̀ ṣe lè darúgbó tó. Tẹ́ bá ti ń tó age kan, wèrè máa sọ yín wò, ẹ máa ya wèrè ni. Ayọ̀ nílé dẹ̀ fún tò. Arúgbó wọn báyìí ó máa kígbe ní lóru, òròrú ni bàbá yẹn máa kígbe. Àwọn ọmọ ẹ̀ ṣe mọ̀ pé òyìnbó kì í fi nǹkan bò. Àwọn ọmọ wọn ló wá ṣẹ̀ wá sọ fún wa pé grandfather àwọn gan pé àti grandmother àwọn pé bó ṣe rí nìyẹn, pé doctor nínú gene àwọn ló wà pé táwọn bá ti ń tó certain stage àwọn máa ní kánskán. Kò ṣẹlẹ̀ sáwa o. Àárín nínú family pé wèrè ebi nìkan mo rí táwọn Yorùbá máa ń lè ní wèrè wà nù ràn yín. But pé from generation to generation yẹn tẹ́ bá ti darúgbó dé stage yẹn is a must pé kẹ́ máa ya wèrè yẹn mi ò rí o. Yet our forefathers were the worst in this world. Our forefathers ni ò dájú. Ẹ fẹ́ try yìí àwọn family kankan nílùú òyì ni. Nǹkan tí wọ́n ń bí ò dáa. Nǹkan tí wọ́n ń bí lọ́mọ kò dáa rárá. But still wọn ò rí tradition wọn as anything bad. Wọn ò rí àwọn forefathers wọn as anything bad. They celebrate them. They adore them. Ìlú kan ni mo ti rí bí àwọn Asian ìlú yẹn. Ọdọọdún báyìí wọ́n máa mú gbogbo àwọn òkú wọn tó ti sin, wọ́n máa wá ilẹ̀. Wọ́n máa gbé àwọn òkú yẹn jáde báyìí, wọ́n máa jókòó ti egungun wọn, wọ́n á ya fọ́tò. Wọ́n á ya fọ́tò. Wọ́n á ya fọ́tò. Ìyá ẹ tó bí ẹ, tó mú ẹ, tó pọ́n ẹ dàgbà, tó bá ti rí ẹ lójú títì báyìí tó ti darúgbó, á wá máa wò ẹ́ pé ta ni ẹ gan-an? Kúrò níbí báyìí. Orí ẹ ò pé kíní kan. Ìyá yìí ti gbàjẹ́, kò lẹ̀ ló kò pa kó dáná sun ni. Kò lẹ̀ ló kò pa kó dáná sun ni. Àwọn tó mẹ́sìn wá wọn ò ní káyé wá rí báyìí. Wọn ò ní káyé wá rí báyìí. Wọn ò ní káyé bàjẹ́ fún wa báyìí. Wọn ò ní káwa gan ba yé ara wa jẹ́ tó báyìí. Àwa wí tán. Wọ́n sọ̀rọ̀ Kaaba. Wọ́n sọ̀rọ̀ pé bolẹ̀ ti rí pé kẹ́kírun kẹ́ máa forí dólẹ̀ lẹ́ẹ̀márùn-ún. Ẹ fẹ́ kú síbẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí ní kóòtù Bíbélì. Ẹ bẹ̀rẹ̀ sí ní kóòtù Kùránì. Ẹ̀yin tẹ́ ìdẹ̀ ń kóòtù Bíbélì tẹ́ ń kóòtù Kùránì. Kọ́ wá ní kẹ́ sọ history bàbá yín tó bí yín gangan. Ẹ mọ̀. Ká máa ní bàbá yín. Ẹ mọ̀ náà. Ẹ dẹ̀ kóòtù history bàbá ń bàbá. Ẹ máa kóòtù ẹ̀.
ìgbà tí àwọn kinní kan wá tán lé àwọn Ísírẹ́lì, wọ́n lé wọn, wọ́n wá kọjá orí Mount Sinai, wọ́n dé ìlú Kénáánì, wọ́n dé ìlú kinní kan, from ìlú to ìlú ló mọ bí tán dé. Ìgbà tí àwọn ajogun tí wọ́n dé, tí wọ́n lé ààrẹ látòòṣà, ibo ló gbà ò mọ̀. Nígbà tí àwọn ajogun dé tí wọ́n mú Mọ́remí Àjàsorò tán mú lẹ́rú, ibo ni ó gbà ò mọ̀. Orí ilẹ̀ tán jà fún ẹ pé kó máa gbé ńbẹ̀ tó fi ní identity tó fi ń jẹ́ Yorùbá nìyẹn o. Nígbà tí àwọn ajogun dé, kí ló ti ń porúkọ ẹ̀, Balógun tìlú Ìbàdàn, kí ló ti ń porúkọ Balógun yìí, ò mọ̀ ibi tán lè gbà ò mọ̀. Kí ló ti ń porúkọ ti ẹ̀yin ọmọ Abẹ́òkúta yìí, Lísàbí Agbogbo Àkàlà, ìgbà tó gún lé gírígírí tán mú Lísàbí Agbogbo Àkàlà tán lé tẹ̀mí ẹ̀ fẹ́ bọ́, ibi tó sá lọ ò mọ̀. Àmọ́ ọmọ bíi tí Joshua sá lọ, ó mọ bíi tí Mósè tó forí pamọ́ sí, ó mọ bíi tí Kélébù ibi tó sin sí ibẹ̀ ló mọ̀. You are not a shame unto àwọn tó breed yẹ gẹ́gẹ́ bí offspring. You are a shame now. We are all a shame. Torí mi gan ò mọ nǹkan tẹ́mi gan bí yín. I'm also a shame. But tó bá béèrè pé nígbà tán lé Muhammadu, níbo ló wá lọ? Ó sá lọ Medina. Medina náà wèrè òde bẹ́ẹ̀ rí o. Yóò kọ́kọ́ sá lọ sórí òkè kinní kan. Nígbà wá dé Medina, ibẹ̀ Ọlọ́run ti mú àwọn ọ̀tá Muhammadu ló ti pa. Báṣọ̀run Ògúnmọ́lá láti ìlú Ìbàdàn, ibi tó sáde àkúkú mọ́. Àmọ́ adèlè kó ti tẹlòmíì. Nígbà tó gún lé fún bàbá ẹ tó wá jẹ tí ò rí jẹ, tí ò rí mu, tí ò rí ná, tí ò rí lò, báwo ló ṣe ṣe òkúkú mọ́? Báwọn ọmọ ẹ̀ ò ṣe ní mọ struggle tí wọ́n náà struggle nínú ayé ẹ, tó wọ́n náà fi struggle pé káwọn náà lè jẹ́ èèyàn. Àwọn ọmọ ẹ náà wọ́n ní mọ story ẹ. Wọ́n kàn ṣáà mọ̀ pé òbí wọn ni. We should be ashamed of ourselves. We should be ashamed of ourselves. Ohun olóhun tó bá yá àmà rẹ lómi àmà pè lólójú kòkòrò. Olójú kòkòrò ni wá, kòkòrò wà nínú gbogbo bọ́dì wa. Nǹkan tiwa ò tẹ́ wa lọ́rùn. Nǹkan tiwa ò tẹ́, bá dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀sìn yìí, ní fẹ́ gbọ́. Má jẹ́ o lè sọ̀rọ̀ láì sọ̀rọ̀ ẹ̀sìn ni. O lè sọ̀rọ̀ láì. Kí ló dé tó ń ṣẹ̀sìn kiri? Ẹ̀sìn ló ń ṣe. Tó rò pé ò ń ṣẹ̀sìn. Torí ẹ̀ tó rò pé ò ń ṣẹ̀sìn. Torí ẹ̀ ló ṣe lè dọ́gba mọ́ àwọn tó ní ẹ̀sìn yìí. A lè dọ́gba. We can never be the same with them. A máa jàporó lábẹ́ wọn ni, because we are not original. That is not what Olódùmarè have created us to be. That is not the real who we. That is not who we were. There are little things tó ń pè kò tiẹ̀ ní nǹkan kan nínú láti ṣe. O ò rúbọ, o ò ṣe tutù. Ṣùgbọ́n tó o bá ṣe, you will be living. You will be living the most comfortable life in this world. O ò ní ṣe, ẹ̀sìn ò ní jẹ́ o ṣe. A lot of people have sheepishly because of ẹ̀sìn. Ṣebí tẹ́lẹ̀ ẹ̀sìn àjòjì yìí, ẹ̀sìn kìrìsìtẹ́nì yìí, wọ́n á máa sọ fún yín, most especially nínú deeper life, wọ́n á ní torí bá fọ́ yín, àdúrà ní kẹ́ máa ṣe sí, ẹ gbọ́dọ̀ lo paracetamol tó kéré jù. Àbí the same deeper life tó sọ fún yín pé kẹ́ má wo TV, the same deeper life tó sọ fún yín pé kẹ́ má ṣe gbá, kẹ́ má ṣàwo. Kumuyi is watching TV. Kumuyi is preaching on the TV. But why did he told you people not to watch the TVs then? Why? Kumuyi tó bá sick, ibo ló ń gbé lọ? Tí n bá rí Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì tí wọ́n wá ń bára wọn jà, àwọn méjèèjì ń ṣorogún òwò ni. Kò jọ mí lójú. Wọ́n ń ṣorogún òwò ni. Eléyìí ń jà fún business tiẹ̀, tọ̀hún náà ń jà fún business tiẹ̀.
ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ ìṣẹ̀ṣe àwọn méjèèjì á wá parapọ̀. Meanwhile kò ń ṣe Christianity àti Islam nìkan ló wà ní gbogbo àgbáńlá ayé yìí. Kì í ṣe Christianity àti Islam nìkan ló wà ní gbogbo àgbáńlá ayé yìí. We have Buddhism, we have Hinduism, we have Church of Mormon, we have this, we have that. Ó pọ̀ lọ́pọ̀ yanturu. Wọ́n wá mú Christianity àti Islam wọ́n fi ba ayé wa jẹ́ nílẹ̀ káàárọ̀ òjìrè àti ní gbogbo adúláwọ̀. Àwa ń ṣera wa. Àwọn baba ńlá wa kan máa wù wá ni. Wọ́n máa wù wá pé àwọn táwọn jà fún. Ní China, Chinese máa wòra ẹ̀ pé òun legacy àwọn forefathers òun. Tóun bá kú kí lòun fẹ́ lọ sọ fáwọn forefathers òun. Òun ò lè ever sọ legacy yẹn nù. It's very easy fọmọ Yorùbá wa gbọ́. Àwọn yẹn wọ́n ti ṣe oògùn, wọ́n ṣe àwọn ẹlẹ́bọ. I will never follow they would say it categorically. Wọ́n tún máa sọ with pride, being proud of it as if nǹkan gidi làwọn sọ jẹ́ ní gbòòrò ẹnu yẹn. Pé nǹkan táwọn baba ńlá àwọn ṣe àwọn ò ní ever ṣe. O ò ní ever ṣe because ní ojú tiẹ̀ baba ńlá ẹ̀ ò dáa. Àwọn òyìnbó dẹ̀ wọ́n á gbé gbogbo báwọn ṣe jẹ́ òyìnbó yẹn wọ́n ń gbé sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n fi wá ń kọ́ ifá àti ẹ̀. Gbogbo èdè wọn yẹn wọ́n fi ń kọ́ ifá àti ẹ̀. Èdè tí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ kan yẹn tó ashhadu alla ilaha illallah ashhadu anna muhammadu rasulullah. Tẹ́lẹ̀ ńkọ́ ó ní lẹ́yìn pé tó bá dọ́dọ̀ Muhammadu o ò lè rọ́lọ́hun. Àwa náà sì sọ pé ifá ni tiwa. Ọ̀rúnmìlà ló já mọ́ lọ́hun. Ó ṣe wá le tó yẹn. Àwọn ní Ísírẹ́lì dẹ̀ sọ wípé Jésù náà já káwọn ọmọ lọ́hun. Ẹ̀yin wá mú tiwa. Ẹ wá náà Ọ̀rúnmìlà ò dá. Ànábì ló dá. Àwọn tẹ́ ẹ sì gbé lórí yìí náà wọ́n bá rí yín tó bá kàràǹgídá tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ ìjà pípa ìyà ló máa ń pa yín. Pípa ìyà ló máa ń pa yín. Wọ́n wá ní òun ni tẹ́ bá wò ní ìsìn lórí social media ẹ̀sìn common sense yẹ kó ti sọ fún gbogbo wa pé there is a big revolution tó ń lọ káàkiri nísìn. Torí àwọn tó ṣẹlẹ́yà jù láyé yìí mi ò rí rí àwọn ẹlẹ́sìn ni àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí wọ́n ń ṣẹlẹ́yà gidi lórí social media táàrí. Everybody wants to tú àṣírí yín. Everybody wants to tú àṣírí yín. Everybody wants to tell you wípé it is fake. Ìyẹn àwọn ẹ̀sìn méjèèjì yẹn àwọn tó ń ṣe ẹlẹ́yà jù ẹ̀sìn àjòjì tó jẹ́ ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì. Àkọ́kọ́ wọ́n béèrè lọ́wọ́ yín pé nínú Quran yín o gbọ́lẹ̀ tí rí tó ti ń kírun márùn ẹ fẹ́ ya wèrè sílẹ̀. Ìsọ̀rọ̀ ní gbèsè náà. Jẹ́ ń gbọ́ràn. Ìsọ̀rọ̀ ní gbèsè. Gbọ́lẹ̀ tí ń kírun márùn irọ́ ni. Àràbó máa bímọ tiẹ̀ kò ní fárun látorí bébì o. Yorùbá máa bímọ tiẹ̀ á fárun fún. Ẹ wá sanwó kọ́mọ má gọ̀. Ẹ sanwó kọ́mọ má kú. Ẹ sanwó pọ́lọ́run sọ̀yà ọmọ àti bàbá ọmọ ibo ni gbogbo ìyẹn wà nínú Quran wọn ò ní rí bọ́ọ̀tà. You think when you are speaking about this religion àwọn tó ń jẹun lábẹ́ ẹ̀ wọ́n máa jẹ́ kẹ́ sọ̀rọ̀ ni wọ́n ò ní jẹ́ kẹ́ sọ̀rọ̀. Torí wípé ẹ ti bà mákẹ́ẹ̀tì wọn jẹ́. Wọ́n sọ̀rọ̀ nípa ọkọ̀ Noah. Wọ́n sọ ẹnìkan ṣe analysis ó wà lórí péjì mi bẹ́ẹ̀ yẹn àwọn kan fẹ́ ya wèrè sábẹ́ post yẹn. Wọ́n sọ̀rọ̀ wípé òyìnbó sọ fún yín wípé Jésù pé brọ́dà òun ló wá save wa. Ẹ wá dọ́dọ̀ tiwa ẹ bẹ̀rẹ̀ sí ní dáná sun àwọn òrìṣà wa. Òrìṣà kọ́lẹ̀ dáná sun òrìṣà tó yẹ pé ó ti wọlé lọ́ntì ẹ̀ tó ti kúrò ńbẹ̀ tó ti wọlé lọ. Wọ́n wá mú Bible lórí social media wọ́n dáná sun ariwo ta. Kí ló fi yàtọ̀ sígbà tó ń dáná sun àwọn òrìṣà wa? Ariwo ta lẹ́nu àwọn ẹlẹ́sìn àjòjì lẹ́nu àwọn pásítọ̀ tó yẹ wípé nǹkan tó fi ń jẹun nìyẹn àtàwọn àfáà. Ariwo ta lẹ́nu wọn. Òyìnbó gan ò ní káyé wa bàjẹ́ tó bá wà mọ̀ọ́mọ̀ dáná sun lé ayé ara wa báyìí. A dẹ̀ ń sọ
à ń kì í à ń sá wọ́n láwọn ò mẹ́ni ó kú à ń kì í à ń sá wọ́n láwọn ò mẹ́ni ó kú. Ordinary àwo sóbí, ordinary àwo ayé àtijọ́ tá a fi ń jẹun, táwọn bàbá wa fi ń jẹun, tó jẹ́ wípé inú àwo yẹn báyìí ni wọ́n máa ṣe ráìsì Ìjẹ̀bú sí, inú àwo yẹn báyìí ọbẹ̀ ata Ìjẹ̀bú, ìkọ́kọrẹ́, gbogbo àwọn oúnjẹ yẹn, èbìrìpò ló máa wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gbọ̀lọ̀ mo ní ọ̀gbọ̀lọ̀ kí ló ti ń porúkọ ẹ̀, ògì àmàlà, ewédú àti gbẹ̀gìrì, ibẹ̀ làwọn bàbá wa ti ń jẹ tẹ́lẹ̀ láyé àtijọ́ kóyìnbó tó mú àwo tí wọ́n wá. Kò dẹ̀ wá dá mọ́ báyìí, wọ́n ti fi rúbọ, ẹbọ ló gbé fún wọn, ẹbọ ló gbé fún wọn. Nígbà tá a bá máa fi gbogbo eléyìí náà lẹ̀, the next 10 generations we would have been lost. Be a nobody. Tógun bá dẹ̀ ṣẹlẹ̀, àwọn ẹlẹ́sìn àjòjì yìí ló máa kàn máa pariwo ṣèbọn láwọn lórìṣà, ṣèbọn why tó fi ń ronú lọ sídìí òrìṣà tó bá kí n ṣalábòsí. Kò yẹ kó ronú lọ sídìí òrìṣà rárá. Tógun bá ṣẹlẹ̀, tí nǹkan bá ṣẹlẹ̀ nísìn, nǹkan tí oníkálukú bá ní ló máa fi defend ara wọn. Ní China láyé àtijọ́, ṣe bá mọ̀ pé àwọn China ló ní karate, àwọn ló ní judo, àwọn ló ní martial arts. Àwọn ló ní martial arts, kan jà kan ṣe pírípírípírí pẹ̀lú sword, àwọn ló ní martial arts yẹn tó máa dá nǹkan lẹ̀ báyìí tí gbogbo wọn máa pòórá, wọ́n máa dá nǹkan lẹ̀ báyìí tí gbogbo wọn máa poison. Abẹ́yìn ò kí ń wo China movie, wọ́n sì fi ń ṣe movie dọ́là, wọ́n sì fi ń sọ fún yín tó bá di lọ́la tí ogun bá kàràǹgídá wọ́n á tún lò ó. Àṣírí ẹ̀ sì wà lọ́wọ́ wọn, àṣírí ẹ̀ wà lọ́wọ́ wọn. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó sì jókòó sí di ìṣẹ̀ṣe, ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó sì jókòó. If not, ṣe rò pé tó bá ń ṣe pé àwọn kan sì jókòó sí di ìṣẹ̀ṣe nílẹ̀ káàárọ̀ òjìrì, tó máa ń pẹ́ sí àjòjì tá à ń gbé kiri yìí, kìrìsìtẹ́nì mùsùlùmí, òyìnbó á ti wáìpù wa tipẹ́, wọ́n á ti wáìpù wa tipẹ́tipẹ́. Ayọ̀gbà. So èmi ò ní sọ jù báyìí lọ torí ọ̀pọ̀ ọ̀rọ̀ kì í kágbọ̀n, afẹ́fẹ́ ló máa ń fẹ́ lọ. Bẹ́ẹ̀mi bá rí àwo sóbí láyé ìsìn tán ti fi rúbọ gan, tán wá bá mi gbé àwo yẹn padà wá, kán wá fọ̀, kán ṣáà ti fọ̀ dáadáa, tó bá ti mọ́ màá fi jẹun. Torí àwọ̀ táwọn baba ńlá mi fi lẹ̀, nǹkan táwọn baba ńlá mi fi lẹ̀ fún mi nìyẹn. They fly spiritually, wọ́n pòórá báwọn baba ńlá wa ṣe ń pòórá yẹn. Wọ́n ń lo oyin bàbá mi Adébísí. Àwọn China ń lo oyin agbọ́n, wọ́n fi ń jà. Ẹni tó gọ̀ ẹni tó gọ̀, ẹni tó gbọ́n, máa máa gbàdúrà pé kẹ́ni tó gọ̀ kó má gbọ̀n, kó lè máa rí tú jẹ ni. Ẹ̀yin àwa tá a gọ̀, àwọn tó gbọ́n wọ́n á máa gbàdúrà pé ká má gbọ̀n mọ́. Èmi ti gbọ́n o, mo ti gbọ́n. Ó dàbọ̀, ṣe ti gbọ́, a máa pàdé. Àbọ̀ díẹ̀ ọ̀rọ̀ díẹ̀ ni àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí tó bá dénú àdòdìndín.